Èèyàn lé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi bí a ṣe ń sọ. Wọ́n ní Kabiyesi, wọ́n ní wọ́n ń sọ fún Queen Naomi bá a ṣe gbọ́ allegedly ní o pé àwọn fẹ́ more children láti ọ̀dọ̀ wọn. Wọ́n ní torí TADENIKAWO, wọ́n ní ó nídìí àbúrò. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ jẹ́ kí a jọ wọ inú gist yìí. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́, wọ́n ní Kabiyesi, wọ́n ní àwọn fẹ́ kí Queen Naomi kan bí ọmọ sí fún àwọn. Wípé nítorí TADENIKAWO ó ní ìdàbúrò. Allegedly bá ṣe gbọ́ ni èèyàn ara lé. Wọ́n ní ó ti tó bí ọjọ́ mélòó kan tí Kabiyesi ti ń sọ fún Queen Naomi pé kí wọ́n bí another child fáwọn. Wípé torí TADENIKAWO ó máa ní ìdàbúrò. Ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n Queen Naomi ń sọ fún Kabiyesi pé ṣe bí wọ́n ṣe bímọ ni. Allegedly ó bá ṣe gbọ́ o wípé kí ló dé tó jẹ́ pé wọ́n tó request kí àwọn bí ọmọ. Wọ́n ní Kabiyesi dẹ̀ ni àwọn fẹ́ kí Queen Naomi bí ọmọ fún àwọn. Wípé nǹkan tó máa dùn mọ́ àwọn nínú òun nìyẹn. Mo júbà Kabiyesi o. Mo dẹ̀ júbà Queen Naomi. Ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi. Bí mo ṣe máa ń sọ, mi ìbá Kabiyesi gbé inú palace o. Nǹkan tá a gbọ́ tó ń ṣẹlẹ̀ ní orí social media òun ni àwa torchlight fún yín. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o. Wọ́n ní Kabiyesi really appreciate Queen Naomi. Wọ́n ní Kabiyesi máa ń fi gbogbo àsìkò wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Queen Naomi jẹ́ aya fún àwọn ni. Ẹni tí inú ẹ̀ dùn sí púpọ̀. Kabiyesi dunnú sí Queen Naomi gan. Ìtorí ẹ̀ ni Queen Naomi ò fi lè gba nǹkan tì lọ́wọ́ Kabiyesi. Ẹ mọ̀ pé wọ́n ní tí aya tó bá jẹ́ aya lálùbáríkà, gbogbo nǹkan tó bá ti ara obìnrin yẹn jáde ló máa wọ ọkùnrin. Bí èmi dẹ̀ tún ṣe gbọ́ pẹ̀lú ọmọ kékeré ọjọ́ orí mi, wọ́n ní kò dáa kí èèyàn máa bí ọmọ ẹyọkan. Wọ́n ní torí pé ó dáa kéèyàn máa bí ọmọ tó bí méjì àbí mẹ́ta. Wọ́n ní Ọlọ́run ò ní ṣe gbogbo wa lélétí kan. Ẹ̀yin èèyàn lé. So bóyá ìdí nìyí tí Kabiyesi fẹ́ kí Queen Naomi bí ọmọ fún àwọn, àmọ́ a lè sọ pàtó. Queen Naomi nìkan náà lè dáhùn question yìí. Ṣùgbọ́n privilege ló máa jẹ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tá a gbọ́ yìí tó bá jẹ́ pé òótọ́ ni. Privilege ló máa jẹ́ fún Queen Naomi láti gba ọ̀rọ̀ yìí wọlé. Ẹ̀yin èèyàn lé. Ẹ mọ̀ pé Kabiyesi wọ́n fi gbogbo ọkàn àti gbogbo ara ni wọ́n fi dúró ti Queen Naomi. Ẹ wo gbogbo challenges tó ti ṣẹlẹ̀. Kabiyesi ò pẹ̀yìn dà. Wọ́n dúró bí akínkanjú.
láti support Queen Naomi. Inú mi á wá dùn tó bá jẹ́ pé Queen Naomi gba àbá Kabiyesi ìwọlé láti bí ọmọ lè TADENIKAWO. Ìdùnnú àwa yìí ló máa jẹ́. Ọlọ́run Elédùmarè á dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ ní agbára Ọlọ́run. Gist tá gbọ́ ní ìta ní ká mú wá fún yín. Gbogbo àwọn èèyàn tó ń gbọ́ mi, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. As bí a ṣe ń sọ, nǹkan tá a gbọ́ lórí social media la wá torchlight sí. Bí mo ṣe máa ń sọ fún yín, mi ìbá Kabiyesi gbénu palace o. Ṣùgbọ́n anything tá a bá gbọ́ lórí social media wa máa ń mú wá láti wá torchlight sí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo oníkálukú yín o. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà. Ọ̀sẹ̀ yìí á sàn yìí sówó, á sàn yìí sọmọ, á sàn yìí sí àlàáfíà. Ẹ kú Jímọ̀ olóyin. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.